Africa Content TV. Mo sọ̀rọ̀ kan nínú wáàsí tá a ṣe kọjá, mo ní gbogbo ẹni tó ṣẹ̀ mí mo forí jì wọ́n àyàfi obìnrin ẹyọ kan. Ẹ wá dákun gbogbo ẹ̀yin bàbá wa tẹ́ ẹ pè mí ìjà ti tán, èmi ò já mọ́, àmọ́ kó bá mi ṣe nǹkan mẹ́ta. Eléyìí tó bá ní ẹ̀rí lọ́wọ́ tó mọ̀ pé ó lè kó jáde kó má bẹ̀bẹ̀ lórí ẹ̀. Tẹ́lẹ̀ bá wà evidence wa ó lè má bẹ̀bẹ̀ o pé evidence ń bẹ náà, àmọ́ tí ò bá sí evidence bá mi tún orúkọ mi tó bàjẹ́ bá mi tún ṣe nítorí t'Ọlọ́run mo bẹ̀ ọ́ ni. Tẹ́rọ́rìsì ni odidi ẹ̀jẹ̀ mi ní ọwọ́ ariwo tẹ́rọ́rìsì yẹn ló ti deny ní visa. Èmi gan ò lè travel bẹ̀tẹ̀ mo ti gba gbogbo clearance tó yẹ kí n gbà báyìí. Nítorí ọ̀rọ̀ tí ò ní túmọ̀ kankan kó yá kájọ máa lo ayé lọ báyìí. Gbogbo irọ́ ó fi àáké sí gbẹ́rẹ́ tó o bá ní ẹ̀rí ẹ̀ lọ́wọ́ ó bẹ́tà kó tètè withdraw rẹ̀ tó orúkọ tèmi náà ó jẹ́ títí ayé nìyẹn làwọn ọmọ mi ó sì jẹ́. Kò sèrè tá a fẹ́ gbà níbi kẹ́nìkan ó lọ sẹ́wọ̀n. Bẹ́ẹ̀ni ó dá akẹ́ni tó parọ́ agree pé lọ́lọ́ ń pa kó dẹ̀ withdraw ọ̀rọ̀ rẹ̀ kó dẹ̀ tọrọ àforíjìn. Ẹlẹ́ẹ̀kẹta owó tí ọwọ́ àtọkọ rẹ̀ tẹ́ yá ẹ dákun ẹ bá ń dáwó yìí padà. Ìyáálé arábìnrin yẹn sọ pé arábìnrin yẹn jẹ ọkọ àwọn lówó tó pọ̀ gan-an pé bọ́kọ àwọn bí ó bá dá owó padà fọ́kọ àwọn ò ní kọ́bọ̀ táwọn ó dá padà fẹ́ mi. Ó sì mọ̀ pé wọ́n ló dúró fárákùnrin yìí mo ní mẹ́sẹ̀jì ẹ̀ lórí fóònù mi. Ìwọ ló ní kí n fún ọkọ rẹ̀. Ọkọ ló ti sá lọ látọdún kan yìí mi ò gbúrò owó mi. Ṣé màá wá jẹ ìyà púpọ̀ mọ̀pọ̀ mi ètè nígbà wọ́n bà mí lórúkọ jẹ́ tó báyìí? Tí màá tó wá fi over 12 million sílẹ̀ kò possible. Bá mi gbìyànjú. Báwọn nǹkan yìí bá ti wọlé sórí gbogbo ó lọ sórí newspaper ó lọ ṣèwé ìròyìn ó lọ ṣe kinní kan mi ò ní mo withdraw gbogbo yẹn. Èmi náà fẹ́ àlàáfíà bẹ̀tì bá mi tún orúkọ mi ṣe padà. Béèyàn bá lè bu iyì kún orúkọ mi kó má bàjẹ́. Ẹni ó bá mọ iyì orúkọ yóò mọ̀ pé wàhálà lèèyàn máa ń ṣe kéèyàn tó lórúkọ láyé o. Ẹ wo àtiyọ ọdún tí mo ti ń build orúkọ bọ̀ láti 1985 up to today. Kẹ́nìkan sì dìde kódà ló wọ́n ti orúkọ yẹn wó lẹ́ni táwọn tó yẹ káwọn yóò wò pé bó bá tiẹ̀ jẹ́ gbogbo èèyàn kò yẹ kó jẹ́ wọ́. Ìyẹn ti kọjá èmi ò bínú bẹ́ẹ̀ ká tó lè stop kéèsì ní kóòtù bá mi yanjú àwọn nǹkan wọ̀nyí. Báwọn nǹkan wọ̀nyí bá ti yanjú ó ti tán èmi ò bínú mi ò dẹ̀já. Àmọ́ táwọn nǹkan wọ̀nyí ò bá yanjú yóò difficult fún mi náà láti withdraw case. Bí ìjọba bá dẹ̀ ń take action yóò difficult fún mi láti kó wọn lọ́wọ́. Àti dọ́mọ ìyanu ẹ̀sìn òǹkàlùkù ọ̀rẹ́ yìí ọ̀rẹ́ àjọṣe ló máa ń dínkù ìyẹn kàn mọ ìwà òǹkàlùkù ni pé bó ṣe yẹ ń bá lágbájá rìn ni bó ṣe yẹ ń bá lágbájá rìn ni bó ṣe yẹ ń gbèjà lágbájá tó ni adúniya madrasatun wa zamanu wa ustad wa. Ilé ayé sùkúù ni o ìwà àwọn èèyàn nú ẹ̀ ní tíṣà tí wọ́n máa kọ́ ọ̀yàn pé ò tí ì gbọ́n tó bí wọ́n ṣe ń sayé ni. Nítorí náà àwọn bàbá mi tí wọ́n ti pè mí